ẹ̀yin tèmi Prophet Taiwo Ojo Tifi Ibinu Sorosoke o lórí gbogbo tí ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà nípa bí àwọn ajínigbé tí wọ́n ṣe ń jínigbé tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ò sì rí nǹkan kan ṣe sí. Ẹ wò bàbá yìí sọ̀rọ̀ nínú fídíò yìí, ẹ jẹ́ ká gbọ́ ohun tí wọ́n sọ. Kí la ń celebrate? What are we celebrating? Nígbà tí ń jí wa gbé lójoojúmọ́. A lè jẹ́ ọmọ gọ́vnọ̀ kan ni wọ́n gbé látọ̀sẹ̀. Will he be a son of governor be kidnapped for almost a lè jẹ́ a ọmọ week? president wọ́n gbé. Could he be a president's son that was Ẹni kidnapped? àmọ̀rí ọba kù. Ohun tí mò ń béèrè ni pé. What I was asking Ẹ is, bá run gbogbo wa ṣe é jọba lórí iyẹ̀pẹ̀ ni. Ọmọ ìyá rẹ̀ gbé ẹ ń bá lọ sẹ̀lé ọlọ́jọ́bọ̀ ọ̀run. Ẹ ń lọ kérúbù ò ní rí Jésù. Ẹ ń lọ sí èsì ó ṣe lásán. whoever go to say Ẹ lọ winner ò ní dọ́run. whoever go to winner will not go to Bẹ́ẹ̀ ni heaven. sà ẹni ọlọ mountain of fire yóò jóná. Mountain of heaven will be consumed by fire. Ẹni ọlọ Christ embassy kò lè dọ́run. Ta ló sọ fún ọ pé wọ́n lọ dájọ́ ọ̀run? Hey! Ìwọ gan tó ń dájọ́ sọ ò ti dọ́run. Olúwa Jésù gan lòun ò lè dájọ́. Jesus said, I cannot even judge heaven. Wọ́n béèrè pé kó o di ó di They ológun asked ọmọ. him. He said he doesn't know it at all. Ìwọ sì ti ń dájọ́. And you are pronouncing judgment Ní ìwọ tó now. jẹ́ pé kọ́kọ́rọ́ ọ̀run àpáàdì ń bẹ lọ́wọ́ You rẹ̀. know, the key of hell is with Wọ́n you. lè pé wọ́n gan náà ní kó o dáwọ́ bẹ̀ kọ́ máa lọ. That you O ought ò to tí ì go bí inside ọlọ́run alone. kọ́ gbà kó fún ọ ní tọ̀run rere. You have not begged to give you the key No, of heaven. ẹ Listen, jẹ́ àṣàsọyé let pọ̀. us reason together. We cannot be going like this. Lè máa tẹ̀síwájú Ẹ wá. bá. Come. Ẹ jẹ́ àṣàsọyé Let pọ̀. us reason together. Ọkọ àtìyàwó tí ń jà. Couples that is fighting. Ẹ jẹ́ àṣàsọyé pọ̀. Reason together. Ọ̀rẹ́ àtọ̀rẹ́ tí ń jà. Friends who are Ẹ fighting. jẹ́ àṣàsọyé pọ̀. Reason together. Ẹ sà. Yes, sir. Sẹ́ẹ̀rí ìlú yìí. Even this Ní nation. ọjọ́ tí àsọyé pọ̀ bá wà. Until we come to Ọjọ́ ní maturity, tẹ̀síwájú máa wà. then we can have progress. Ìbò lẹ fẹ́ dìhun. You want to cast Tí your ọba ti election. jẹ́ ẹgbẹ́ tó wà ń bẹ̀ lọ wọlé. Gbogbo iṣẹ́ tí ẹgbẹ́ kan bá ṣe lẹgbẹ́ kan máa condemn. Kò sí continuity project. There is no quantity of Contractor projects. tó ti gbowó iṣẹ́ tán. Contractor that has Kó called tó di money. pé bò wọlé kò ní padà síbi iṣẹ́ He yẹn mọ́. won't go back to the Torí kò project sẹ́ni tó ń follow rẹ̀ because ọ́. no one is following it Kò up. sí àsọyépọ̀. There is no Kò mutuality. sí ẹni tó lè gba orílẹ̀-èdè yìí. No one can save this Ẹni tó nation. lè jẹ orílẹ̀-èdè yìí ló wà. It's only those that can devour this nation that is existing. Ní ìlà àti nínú àdúrà. This is where we need prayer. À ń ké. We are À ń shouting. gbàdúrà. We are praying. Ṣùgbọ́n àti á. But we are stopped. Àṣírí ibẹ̀ nìyẹn. That's a secret. À ń ké o. We are À ń shouting. gbàdúrà. We are praying. Ṣùgbọ́n But we are stopped. ẹ sà. Yes, sir. Òṣèlú. Wọ́n Politicians, máa ń pèyàn ni pé wọ́n á sin they orílẹ̀-èdè will rẹ̀. come about to come and serve your nation. Ṣùgbọ́n kèé sí òṣèlú là ń ṣe mọ́. We are not doing politics again. Ọ̀jẹ̀lú. We are consuming the Ó là ń nation. We are devouring the nation. Òṣèlú kọ́ o. That's Gbogbo not politics. businessman All businessmen, ni wọ́n ti ń lọ bí òṣèlú. they are not going to Torí wọ́n ní politics pé business àwọn olówó tó òṣèlú. because the business is no more profitable as politicians now. Ẹni tó ní ṣọ́ọ̀bù tí ń Whoever lówó. have a shop that was Wọ́n making fẹ́ lọ money bí òṣèlú. want to go into Tó ló mọ̀ politics pé owó kan tó ju owó tó because rí yẹn lọ. there is more money in politics than what is making. Ọjọ́kọjọ́ Any day tí a bá ti padà sọ́dọ̀ that when we ẹlẹ́dàá. return back to our creator, Gbà wá. he is ready to save À ń us. là kán kọjá. We Ẹ are going jókòó. through a lot. Sit down. Ẹ wá. Come. Ẹ jẹ́ àjọ sàsọ́dọ̀. Let's reason together. Sẹ́ẹ̀rí ẹ̀yin olórí ìjọ All church leaders tí ẹ mọ èèyàn lókè. that you are connected to the top level, Bẹ́ẹ̀ sọ òdodo. that you are not saying the truth, Ìjìyà ń bẹ lórí yín. there is consequence on you. Torí Olúwa yóò gbẹ̀san lára Because yín. God will take vengeance on you. Ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé. Those who you know, Tẹ́ ẹ bá sọ pé. if you say, Gbogbo orílẹ̀-èdè ọ sọ the pé. whole nation will say, Ìyípadà ó sì wá. and there will be a change, Ṣùgbọ́n tẹ́ ẹ dákẹ́. but you are Ó lè silent. jẹ́ pé torí àkókò yìí. Maybe it's not a time like Lolúwa fi this. dá ẹ̀mí That yín was sí. why God spared your Ó lè life. jẹ́ torí àkókò Maybe it's not yìí. a time like Lolúwa this. fi yàn yín bẹ̀. God assign you Àwọn that. èèyàn ń sunkún. Men are crying. Gbogbo ògùn ọ̀la ni wọ́n ti pa tán. All future glory has been eliminated. Inú àwọn èèyàn odò. People are not happy. A béèrè owó. We do not ask for money. Ọdẹ ẹ má fún wa níná. Don't give us electricity. Àní ẹjẹ́ alálàáfíà. Let there be peace. Ẹ máa jẹ́. Just continue eating Àní it. ẹjẹ́ alálàáfíà. Let there be peace. Ẹ fi wọ́n lẹ̀. Let us be alone.
Ara ni àwọn ènìyàn. People have been oppressed. Ẹ sì ń celebrate ara yín. You are celebrating yourself. Ègún Ọlọ́run bẹ lórí The yín. curse of God is upon you. Gbogbo ẹni tó lọ́wọ́ Whoever have the hand nínú ogun orílẹ̀-èdè in yìí. the battle of this nation, Ọlọ́run yóò gbẹ̀san lára yín. the Lord return vengeance on you. Àní ẹ fi wálẹ̀. Let us be alone. Ẹnìkan kìíní kúrẹ́ tẹ̀ ń gbàdúrà. Someone say, why are you praying? Àṣẹ ní gbàdúrà. Why would we not pray? Nígbà tá a ké sí òbí wa. When we shout to our parents, Tóbi wa tẹ́wọ́ our báyìí. parent was paid. A ké sí ìjọba. We call upon our church. Ìjọba tó rẹwà jẹ. The government and cheat us. Ọlọ́run tó dá wa God who lókun tá has a created pè. us is whom we are to Kò sẹ́ni call. tá a fẹ́ pè. No one to call upon again. Gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run. All pastors Bẹ́ẹ̀ lẹ́nu lókè. that have influence Bẹ́ẹ̀ dákẹ́. and you are silent, Ẹ jìyà. you will suffer the Lord, consequences before God. Orílẹ̀-èdè yìí sunkún. This country is crying. Mo sunkún ní òru ní I ìjẹta. cried in the night Kí n tó wá gba program. before I told the Mo program. sunkún ní òru tọ́sídẹ̀ẹ́. I cried on Thursday Bí night. Olúwa. Oh Lord, Àwọn èèyàn ń sunkún. people are crying. Ẹ̀yin dẹ̀ ṣe bámúbámú ni mo God, you yọ. are saying you are Ègún put them Olúwa back. bẹ lórí The gbogbo. curse of God is Ẹ upon lè you. sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ You sọ̀rọ̀. can say it, but you fail to talk. Ara ní àwọn èèyàn. People have been oppressed. Àwọn èèyàn dààmú. People have been Ẹ má troubled. gbàgbé. Do not forget. Mọ́dékáì. Mordecai, Ó fọ aṣọ ara he ẹ̀yà. rent his clothes Tòró fẹ́ gbìjàjú. because he want to fight for Jews. Ó wọ aṣọ ọ̀fọ̀. He put on the money Ó clothes. dúró lẹ́nu ọ̀nà ilé He ọba. stand at the gate of the kings. Wọ́n lọ sọ fẹ́ńtẹ́rì pé. There was an Esther, Ọkú rẹ̀. your uncle, Ó wọ aṣọ ọ̀fọ̀. is on a Lẹ́nu sackcloth ọ̀nà ilé ọba. at the gate of the Wọ́n sì king. gbọ́dọ̀ wọ aṣọ ọ̀fọ̀ And I wá. must not put on a sackcloth. Fẹ́ńtẹ́rì wípé. Esther saw Èèwọ̀ ni. is a Ẹ taboo. lọ fún lásán. Go and give me a good Ẹni clothes. kò wọ̀sán kó bọ́ Let aṣọ him ọ̀fọ̀. put on a good clothes. Mọ́dékáì pé. Mordecai Èmi said, ò ní wọ̀sán. I will not put on a good robe. Kí là ń celebrate? What are we celebrating? Nígbà tí ẹ ń jí wa gbé lójoojúmọ́. A lè jẹ́ ọmọ gọ́vnọ̀ kan ni wọ́n gbé látọ̀sẹ̀ Will it méjì. be son of God now be kidnapped for A lè almost jẹ́ a ọmọ week? president wọn gbé lọ. Could it be a president's son that was Ẹni kidnapped? àmọ̀rí ọba kù. Ohun tí mò ń béèrè ni pé. What I was asking Ẹ is, bá run gbogbo wa ṣe é jọba lórí iyẹ̀pẹ̀ ni. Ara ń ní àwọn èèyàn. people have been oppressed. Ẹ dákẹ́. You are silent. Ẹ̀yin olórí dákẹ́. Leaders are Ẹ̀yin silent. wòlíì tẹ lágbára Prophets lókè are tẹ́ ẹ mọ̀ silent. wọ́n. You are connected. dákẹ́. You are Ẹ̀yin silent. bàbá tẹ́ ẹ lè sọ̀rọ̀. Fathers that can Ẹ talk. dákẹ́. You are silent. Ẹ̀yin kan. All the can. dákẹ́. You are silent. Ẹ̀yin PFN. All the PFN. Ẹ dákẹ́. You were silent. Kálukú dẹ̀ ń wò People rán. are looking at each other. Fẹ́rù PFM báyìí là ń sọ. Is it not what Fẹ́rù parents? kan báyìí là ń sọ. Is this what they Kí kind ló of dé talking? tẹ́ ẹ dákẹ́? Why were you Tí gbogbo silent? èèyàn sì run tán. And men have been destroyed. Ẹ jẹ́ àjọ sàsọyé pọ̀. Let us reason together. Ẹ jẹ́ àsàsọyé pọ̀. Let us reason together. Ẹ́sítérì wá wípé pàrọ̀ aṣọ. Ó lóun ò ní pàrọ̀. Esther, he said no. Sọ́ńtọ́ sọ wá. Tell me why Ó you wá are here. fún ní information tí òjò He pàrọ̀. gave the information I Wá ní started. ọmọ ìlọlé. He said go back home. Ẹ́sítérì wá wípé. Esther Wọ́n said, ìjẹ́ ìyàn rọ́bà lónìí. No Wọ́n one wá was sí able ìwé to- Ẹ́sítérì orí kẹrin ẹsẹ̀ kẹtàlá báyìí. Esther 4 verse 13. So Mordecai sọ gbọ́dọ̀ kan níbẹ̀ pé. Mordecai said something that Dada Ẹ́sítérì lóhùn pé Ó má dá ṣe lóhùn. rò nínú ara rẹ pé ìwọ ó là nínú ilé ọba. Má rò nínú ara rẹ pé Ìwọ ó là nínú ilé ó ọba. là nínú ilé ọba Ju gbogbo àwọn Júù lọ. ju gbogbo àwọn Júù lọ. Nítorí pé bí ìwọ bá pẹnu rẹ mọ́ Tó o bá pátápátá. pẹ ẹ̀pọ̀ ẹyin tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀. those how to speak. Tẹ́ ẹ bá pẹnu rí mọ́ If ní you are àkókò silent yìí. in a time like this, Nígbà náà ni ìrànlọ́wọ́ àti Bíbélì ìrànlọ́wọ́ pé Júù nígbà náà ni ìrànlọ́wọ́ máa wá láti yóò bòmí. dìde láti ibòmíràn wá. Láti ibòmíràn wá. Ṣùgbọ́n ìwọ àti ilé baba rẹ Ṣùgbọ́n ẹ̀yin àti ilé yín tẹ́ ẹ sọ̀rọ̀. ni a ó parun. Ẹ parun o. Ta ni ó sì mọ̀ bí nítorí irú àkókò báyìí ni ìwọ ṣe Ta dé ló wá ìjọba. mọ̀? who knows? Bóyá torí àkókò Maybe báyìí such lolúwa a fi time gbé like yín this, dìde. God raise you up. Ta ló mọ̀? Who knows? Irú Bóyá àkókò torí báyìí. àkókò Maybe yìí such a time like this, lolúwa fi ràn yín God lọ́wọ́. assisted you. Ta ló mọ̀? Who knows? Bóyá torí àkókò Maybe such yìí a time like this, lolúwa fi fi yín sípò. God put you down. Ara ni wá. People have been oppressed. Ẹ wo, òun bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ lánàá. I was addressing someone yesterday. Pásítọ̀ kan ni wọ́n bá mi sọ̀rọ̀ A wípé pastor was conversing with me. wọ́n lọ ìlú yìí. They went to their village.
wọ́n lọ. They went to kí ló kọlu àwọn Arab country. Dubai. Táwọn sáwọ́dì kan táwọn ọmọ Nàìjíríà máa lọ ẹ̀. Dubai. Bóyá Cairo. Egypt. Mi mà wọ́n lọ ó lọ prophet yẹn pè mí lánàá pé olórí iye ọmọ Yorùbá tó wà ń bẹ̀ wá pé over bóyá 1,207 ọmọ Yorùbá ní bẹ̀ lẹ́wọ̀n. Mo ní kí ni wọ́n ṣe. What have they done? Ó ní kò sí. He Ó ní said wọ́n píkì wọn kì í títì náà ni. Wọ́n dẹ̀ kó wọn sẹ́wọ̀n. 1,000. 1,000 plus. Ó wá